gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé kò lẹ́yìn òde akin pé ẹkú dédé wòye ní gbogbo ibi tẹ́ tí ó wà tẹ̀sán wa lórílẹ̀‐èdè àgbáláyé oyún tó ń wà kò ní fọ́ bẹ́ẹ̀ sì ni ti tó ń wà kò ní dé lórí sinimá ètò afẹ́gbéyẹ̀wò náà pàpẹ́lú rẹ̀ ní òfin tó tó apá kejì ẹ lè rí wò lórí Libra TV ibẹ̀ náà ti ṣẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ apá kìíní rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ti wò tẹ́ máa wọ̀gbẹ́ láti wá sí lórí YouTube channel wa láti wá sọ ohun tí ẹ nírò pé yóò ṣẹlẹ̀ náà apá kejì òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ ìdí tẹ́ fi nífẹ̀ẹ́ òṣèré náà jùlọ ẹ wá sọ sórí comment section wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí YouTube channel wa máa ń sọ̀rọ̀ nípa àwọn sinimá aládùn èyí tó ti wá látọjọ́ tó ti pẹ́ àti èyí tó ṣẹ̀ṣẹ̀ dé èyí táwọn lọ́wọ́lọ́wọ́ pàápàá jùlọ òfin tó tó apá kejì tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ ní ilẹ̀ rí YouTube channel wa jọ̀wọ́ ẹ like share subscribe ẹ comment sórí YouTube channel wa ẹ má ṣe gbàgbé láti ti aago pa ìwé rẹ̀ kó balẹ̀ tayín lóbo nígbà tí àwọn sinimá aládùn sinimá olóyin gbàgbọ́gbé sinimá wùrẹ́rìn mìíràn bá jáde pàápàá jùlọ ńgbà tí òfin tó tó apá kejì bá jáde a lè rí ìjìbá ìlọsí ìjọmọ àwùjọ rẹ ìwé lójú òun rí ìwé lójú òun máa rí láṣẹ ìdùnnú rẹ ó dàbọ̀ kó tó dìgbà mìíràn ìrè o.